Níbo lọmọkùnrin wà? Ẹ wo professor afaso ibo ló wá jókòó sí láì ṣe bí apalọ ẹ pẹ̀lẹ́ sà ẹ pẹ̀lẹ́ sà ibi báyìí lẹ ti ṣe umura ni àwọn àmín orin náà rè bí gbà tẹ́ ẹ̀ rábù àmín ẹ sà àwọn ọ̀gá ní pé kẹ́ ẹ wá ní sà wọ́n ní pé kí n pè yín wá sà ẹ̀yin mọ̀ sọ̀rọ̀ tẹ̀lé lọ sí ájì ẹ̀mí olúwẹ̀gùn bọ̀ sájì wọ́n ní kẹ́ ẹ máa bọ̀ wá sà. Anna alakala mlaka o tí Ọlọ́run sọ pé kí n sọ fún ọ mo ti sọ fún ọ tán ẹ má dà mí láàmú mọ́ o ti rán mi iṣẹ́ mi. kẹ́ ẹ tó lọ jíṣẹ́ mi ẹ sá parí kan náà tán àwọn wọ́n ní kẹ́ ẹ wá ṣé pẹ́ tó mọ́ kọrin. alasalami alakala alasalami alakala alasalami. ẹ yà future small doctor wọ́n ní kẹ́ ẹ wá irọ́ ọ̀nà nu léèrè sá. It's okay. Má worry. I will handle situation. Máa lọ sí gate. Ṣọ́ kò máa lọ sá. Wàhálà. Sí wàhálà. Yes, òjíṣẹ́ Ọlọ́run ni ó ní mò ń sọ bó ṣe pàdé mi lẹ́nu gate nǹkan tó sọ ó bà mí lẹ́rù. Ẹ̀yin wá rí mi bí wèrè. Mo lẹ́yìn rí mi bí wèrè. No. Kò sọ nǹkan tó jọ bẹ́ẹ̀. Olè bojú jẹ́ sọ̀rọ̀ ẹ̀ náà òjíṣẹ́ Ọlọ́run lẹ pé òjíṣẹ́ Ọlọ́run ló pè. Ẹ̀yin tẹ́ ẹ̀ rún tẹ́ ẹ̀ rí mi bí wèrè. Ẹ má bínú. Ṣé mo ṣídìí hàn yín rí kẹ́ tó mọ̀ bóyá wèrè ni mi àbí wèrè kan ni mi ṣé kí ṣídìí náà ni. Ẹ má bínú. So àwọn ni mo sá sọ fún ẹ ṣá yẹn mo ṣe ní kí. ẹgbẹ́sẹ̀ ẹ̀yàtàn yín. Mo ti yàtọ̀. ẹ filẹ̀ bẹ́ẹ̀ má gbẹ́sẹ̀ dédé mọ́. àlà kò àlà. Ẹjọ́ sà, ẹjọ́ ṣé mo lè béèrè nǹkan kan lọ́wọ́ yín? Ẹ béèrè. Ẹjọ́ kí lórúkọ yín? Alágbàwí làwọn èèyàn máa ń pè mí àmọ́ èmi kò fúnra mi orúkọ ara mi. àlà. Ẹjọ́ ṣé mo lè béèrè ìbéèrè yín sà? Ẹ béèrè. Ẹjọ́ ẹ lè mọ̀ nípa nǹkan tó ń ṣẹlẹ̀ sí wa nílé ìṣòro tá à ń dojúkọ. Ẹjọ́ kí ni nǹkan tí nípa nǹkan tí ó ń ṣẹlẹ̀ sí wa? Madam, téèyàn alààyè kan bá fi rẹ̀ sílẹ̀ fún yín kó máa dáhùn béèrè ẹ máa fi béèrè pa. Ṣé mo lè béèrè? Ọ̀pọ̀lọpọ̀ ogun tó jà ọ̀pọ̀lọpọ̀ fún ara wa la máa tún gbéra wa síta fún àwọn èèyàn láti mú wa ṣeré. Ẹni tó fẹ́ wo ogun ayé yín sàn ǹjẹ́ ó kọ́kọ́ sọ nǹkan tó fa ogun sínú ayé yín? Ṣebí téèyàn bá mọ ibi tó kú ti wọnú ayé èèyàn lèèyàn lè mọ orísun àti irú àdúrà àti irú nǹkan tó máa ṣe sí. Ẹ má na owó dànù mọ́, ẹ má dààmú ara yín torí wọn ò mọ source. They don't know the source. I made it root of your problem. Hi, Alágbàwí, I know you. Okay. Alágbàwí tó wà pé ayé tó wà tó sì wà síbẹ̀. Sorry, the chandeliers, please. Keep quiet. Ibi tí mo ní kẹ́ ẹ má fẹsẹ̀ tẹ̀
ibi. Chandelier, please. Tí mo fi ẹ̀mí kàn ibi. Púpọ̀ nínú ilé yìí òun ni bí wà gbogbo ẹ̀ lẹ́sìn fẹ́ tẹ̀sẹ̀. Lọ́jọ́ kan nígbà kan tẹ̀ dé bí ilé yìí ṣe rà ni wọ́n fún yín ní ẹrẹ́ẹ̀tì ẹ̀ ni ẹ jí gbé ni báwo ló ṣe jẹ́. Wọ́n ti kọ́ tán káwa tó rà ara tán la kó wá síbi. láìláìlàlá o láìláìlàlá o láìláìlàlá o Muhammadu Rasulullah sallallahu alaihi wasallam. Wọ́n ti kọ́lé ìtàn ẹ̀rà olè ń gbé bí ǹjẹ́ yìí mọ tí wọ́n fi ṣe ìpìlẹ̀ ilé yìí. No, the usual concrete, cement and sand náà ni. Can you listen to yourself? Ẹ̀yin ò mọ̀. Ó ní mo ti sọ yẹn. Ọlẹ̀ inú ọmọ wo ni wọ́n fi ṣèpìlẹ̀ léyìí. Ibi tẹ gbẹ́sẹ̀ sí. Mo ti. Tẹ gbẹ́sẹ̀ sí tí mo ní kẹ́ fa bẹ́ẹ̀ yín kẹ́ fẹ́ kẹ́ fa bẹ́ẹ̀ yín dúró bẹ́ẹ̀. Ó wà bẹ́ẹ̀. Ní ìtọ́jẹ́ pé kò sí bí ọmọbìnrin náà ṣe lè tó bá bí ọdún kan gbáko tó ti gbénu lẹ́yìn. Financially, dẹ́kun tó máa fẹ̀yìn gbọ́mọ pọ̀ nítorí tí wọ́n ti fi pilẹ̀ ilé yìí ni power security ká abayalabayabajọ ìkànnì náà kọ́ni ìkànnì mú wò bí ara òkèrè yìí ìkànnì ó rìn lọ́wọ́ òkè yìí alahala wọ́n bí ohun tó fa ìṣòro sínú ayé yìí nìyí kẹ́ ẹ̀ fi tètè rọ́mọ bí mo ti lọ. Ẹ ti fún a solution àbí? Kí ni nǹkan tá a máa ṣe? Kí ló ń bá báyọ̀? Ìṣòro wa ẹ jọ kí ni nǹkan tá a máa ṣe sí ìjọ ìṣàánú mi tó tó lọ́wọ́. Please. Ṣé mo tó ń jẹ́ alagbalúgbú? Yeah, omi nìyẹn. Yíbo róbó. Irọ́ omi. Ẹ máa alagbalúgbú. Oh yeah. Omi òkun. Ah good. Tẹ́ bá lè lo omi òkun. Mi mọ̀ bí tẹ́ ti fẹ́ wà. Ẹ rí tẹ́ bá ti bù láago kan ọ̀sán ẹ̀yẹn wọ́n káàkiri nínú ilé tẹ́ bá wọ́n káàkiri nínú ilé tí ò bá rí yòókù sí tó ṣe yín ẹ pé ẹ palágbà lọ́wọ́ àlè tí ò bá rí bẹ́ẹ̀. ọ̀nà rẹ̀ ó sá. Kò sá fún yín ọ̀nà nìyí. Orí ni ó sá. Ṣẹ́lẹ̀ṣẹ̀ yẹn. Ó sọ fún pọ́nà nìyí. Ìgbọràn ó sàn ju ẹbọ rírú lọ. Bíbélì ní ìfetísílẹ̀ ó sàn ju ọ̀rá àgbò lọ. Ẹgbọ́n náà tóbi. Ṣáà ká má ṣe ń lálejò.